gbé orúkọ Olúwa ga fún wákàtí aláyọ̀ tí a tún pàdé lónìí. Ojú tí a fi ń wọ ní fọ́ tí a fi ń gbọ́ wa ní di. Owó tí a fi ń ra dátà láti gbọ́ àwọn ètò wọ̀nyí kò ní wọ́n wà. A ó ní ànító àti àníṣẹ́kù láti tún pín fáwọn ẹlòmíì láti gbádùn oore ọ̀fẹ́ Ọlọ́run tí bẹnu Kristi Jésù. A gbé Ọlọ́run ga fún ayé àwa tí a ń gbọ́. Torí fún àwọn míì wọ́n lè pé ọ̀rọ̀ yìí ti le jù, fún àwọn míì ó lè jẹ́ tí wọ́n ń wá lórí social media. Fún àwa tí à ń gbọ́, mo gbàdúrà wípé ọwọ́ Ọlọ́run yóò ká ayé wa, yóò tayé wa síwájú. Alábàáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ni wá, ọgbà Ọlọ́run ni wá, ilé Ọlọ́run ni wá. Lórí ẹ̀kọ́ ìgbé ayé ara àti ẹ̀mí náà la tún wà lẹ́nu rẹ̀. A fẹ́ gbé ẹ̀wò lónìí lórí gbígbẹ́jìn nínú ìgbé ayé ẹ̀mí, bí a ṣe lè jinlẹ̀ nínú ìgbé ayé ẹ̀mí. Mo rí pé nínú gbogbo ayé tí a wà, ayé tó kún fún ìdánwò àti ìrírí pẹ̀lú ìlàkọjá ni. Nígbà tí ẹ má dẹ̀ ń la àwọn nǹkan wọ̀nyí kọjá, ìwé máa jẹ́ ó yé wa pé bí a bá rẹ̀wẹ̀sì nígbà ìpọ́njú, ó lágbára wa ò tó nǹkan. Nígbà tá a sì mọ̀ pé ìgbà ìpọ́njú yóò wá, ìgbà ìpọ́njú kò lè ṣeé ṣe kó mọ́ wà. A ò sí kúkú ní prepare fún àkókò náà láti gbáradì, ká gba agbára kan agbára, ká gba ipa kan ipa. Ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé wọ́n sọ pé àwọn òbí tó bàjá. Ọ̀pọ̀lọpọ̀ wa ní abẹ̀rẹ̀ tí wọ́n ní kò lè ní jìnnà ọ̀nà bó lọ́ fẹ́ gbé gbà. Ọ̀pọ̀lọpọ̀ wa la darapọ̀ mọ́ ilé ìsìn tí wọ́n ní ó fẹ́ lọ gbá wọn ní lọ tàn wọ́n ní. Ọ̀pọ̀lọpọ̀ la bẹ̀rẹ̀ sẹ́rànṣẹ́ tí wọ́n ní ṣé léyìí níbo bí àbá wa jinlẹ̀ nígbò lọ́rọ̀ wọn ò ní rí bẹ́ẹ̀. Bàbá máa ń fọmọ ṣẹlẹ́yà, ìyàwó ń fọkọ ṣẹlẹ́yà, ọkọ ń fìyàwó ṣẹlẹ́yà, ọmọ òbí sọmọ ẹ̀gbọ́n sábúrò, ọmọ bàbá sọmọ bàbá, ọmọ ìyá sọmọ ìyá, àwọn ọmọ ń kú sí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò, lóríṣiríṣi àwọn kan bá àwọn aládùúgbò. Bẹ́ẹ̀ lórí fún Èlíṣà. Ìgbà tí Èlíṣà ń tẹ̀lé Èlíjà, wọ́n ní ọmọkùnrin yìí ọmọ máa ti ń ṣe. Mọ́mọ́ wulẹ̀ ìdára rẹ̀ láàmú. Mọ́mọ́ wulẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe. Èlíṣà bá Èlíjà rìn, ó gba ipá ìṣẹ́po méjì. Ìrìn àjò Gílgálì, Jọ́dánì àti Jẹ́ríkò tí wọ́n rìn yìí, ìrìn àjò láti ṣọ́ra gbéra rẹ̀ jìn nínú Olúwa ni, gbéra rẹ̀ jìn nínú iṣẹ́ Ọlọ́run nínú ìgbé ayé ẹ̀mí ni. Ẹja láti bí ó lọ, ẹja láti bí ó lọ, ẹja láti bí gbígbẹ́jìn ni. Ẹni tó bá máa ń sú, ẹni tó bá máa ń rẹ̀ kò lè sí irú ìrìn àjò bẹ́ẹ̀, yóò ti sú. Ẹ máa já gbà ọjọ́ mẹ́ta, mélòó lẹ́lòmíì lè ṣe? Ẹja ká gbèlì tán láàrin ọdún kan, mélòó lẹ́lòmíì lè ṣe? Ẹlòmíì bẹ̀rẹ̀ nítòótọ́, tọ́ba máa kàdé oṣù kẹfà báyìí, ó ti sọ gbòòrò bí ẹ̀rìn nù, kò ní lọ síwájú mọ́. Oríṣiríṣi àwọn nǹkan la pàápàá ṣe. Ẹlòmíì ti gbẹ̀nu pé wọ́n dá iṣẹ́ òru ọjọ́ mẹ́ta ṣe rí. Ẹlòmíì láàrin ọjọ́ kan sí kejì bá ti parí, ó ti gbàgbé rẹ̀ tó sùn gbàgbé. Láti ọdún náà sì lè kò lè bá a mọ́. Ẹlòmíì fẹ́ gba ìṣiṣẹ́ òru ọjọ́ méje lè lè ta fún ara rẹ̀. So oríṣiríṣi àwọn nǹkan la ń gbìyànjú láti ṣe ní fún ara wa nínú ẹ̀mí pé ká lè gbégbé ayé gbóná, ṣùgbọ́n tí ó nira láti ṣe ni nítorí kíni a gbọ́dọ̀ gbẹ̀jìn. Tí a bá gbẹ̀jìn ńlá lè gbádùn ìgbé ayé nínú ẹ̀mí. Ẹ bá wo ẹyẹ idì nínú gbogbo àwọn ẹyẹ, ẹ rí i pé ojú ọ̀run ló ń gbé àbí inú igbó kìjikìji. Tí ẹ bá wo ẹja erémilókun nínú àwọn ẹja inú àwọn tí ń gbé inú omi, inú igbó ló ń gbé. Bẹ́ẹ̀ ni ìgbé ayé Kírísítẹ́nì gbọ́dọ̀ jẹ́ tó à ń gbé inú ibú ìfẹ́ rẹ̀, tá à ń gbé ní ọkàn àyà rẹ̀ lọ́hùn níbi tó jìn. Ìwé Èsíkẹ́lì sọ lẹ́bi kan ní máa gbébi tó jìn, máa dwell deep, máa gbébi tó jìn. Bẹ́ẹ̀ láwa láti ṣe bẹ́ẹ̀, a ní láti ya àkókò sọ́tọ̀ fún Ọlọ́run. Gbogbo ìgbé ayé ìráyè kò yìí sí táìmù, gbogbo ìgbé ayé yìí a lè jìn nínú ẹ̀mí. Ẹni tó wá fẹ́ jìn nínú ẹ̀mí yóò wá àyè fún Ọlọ́run láti gbẹ́jìn. A lè gbẹ́jìn pé bàbá pé ìsìn Sunday drapin ni pé ọjọ́ ìsinmi àpàdé àtúnkùtùkà bóyá occasionally a lè pè láàrin ọ̀sẹ̀ tí o ní àkókò fún Ọlọ́run ní ọ̀tọ̀ láti wá ojú Ọlọ́run, láti ya àkókò sí ọ̀tọ̀ fún ìṣàrò, fún àdúrà, fún bíbélì kíkà. Èèyàn ò lè kọjá lẹ́fù tí ṣe mọ̀ pé bí lẹ́fù wa bá ti ń change nínú ẹ̀mí, bẹ́ẹ̀ ni ẹ̀mí àti rí ti àwọn ẹ̀mí tá a máa dojúkọ bẹ́ẹ̀ ni ó rí. Ọ̀pọ̀lọpọ̀ rò pé tó ń ṣẹ́tù sí yẹn ní ṣe pé gbogbo ẹ̀mí lòun ti borí, kò mọ̀ pé lẹ́fù tó ń wà ẹ̀mí bẹ́ẹ̀ ni ń bá operate. Bá a bá gbẹ́jìn sí i, tá a bá gbé lọ sí lẹ́fù míì, àwọn ẹ̀mí mi bẹ tí yóò takò wá, tá a tún yọjú sí. Bá a ti ń ga nínú Olúwa, bẹ́ẹ̀ náà àwọn ẹ̀mí tá a máa takò àbí tí wọ́n takò wá,
bẹ́ẹ̀ ni yóò máa wà, bẹ́ẹ̀ làwọn ìpèníjà wa yóò máa pọ̀ sí, bẹ́ẹ̀ la máa ní agbára láti borí wọn. So gbogbo àgbáyé la gbọ́dọ̀ rí pé àgbé so ìgbé ayé tí kò jìn rọmọ lọ́wọ́ rọmọ lẹ́sẹ̀ yìí kò lè ran Christian lọ́wọ́ ẹlẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ pé ìdánwò kékeré báyìí wọ́n ti padà. Ìgbé ayé yìí ni Bíbélì ṣàlàyé nínú Mátíù 13 láti ẹsẹ̀ kìíní ẹsẹ̀ kẹjọ. Ó sọ nípa àwọn afúrúgbìn tó lọ múrúgbìn lọ́wọ́. Àwọn irúgbìn mẹ́ta, àwọn ilẹ̀ mẹ́ta ń bẹ nínú ilẹ̀ yẹn tó jẹ́ ilẹ̀ tí ò jìn rárá, ilẹ̀ àpáta, ilẹ̀ òkúta, ilẹ̀ ẹ̀bá ọ̀nà. Ilẹ̀ ẹ̀bá ọ̀nà nígbà tí èèyàn bá rí inú gbólẹ̀ tó wáyé pé ẹ̀bá ọ̀nà ló máa ń fọ́n irúgbìn rẹ̀ sí. Ìyẹn ni pé bóyá ó ró lójú láti clear alẹ̀, ẹni tí wọ́n fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ kò ní gbìn kan sójú ọ̀nà, wọ́n pé gbogbo àyè ní tọ́bẹ̀. Ṣùgbọ́n ẹni tí ò ní gbìn kan sójú ọ̀nà ọwọ́ lẹ̀bi tó rí pọ́ mọ́ lọ́dà nǹkan sí, igbó ń bẹ́ẹ̀ tó clear tó sàn tó kọ́ tó ro tí ó mọ̀ ọ́ dẹ̀ gbìn nǹkan sí. Ṣùgbọ́n torí pé kò lè clear igbó ó ró lójú, òkúta tí mẹ́ lórí ilẹ̀ tó bá yẹ kó lè sá tó gbẹ tó gbà òkúta tó sàn òkúta yẹ yóò gbìn nǹkan kò ní gbìn sórí òkúta. Táyì pé inú ẹ̀gún náà ni èèyàn máa ń hú ẹ̀gún kó gbé nǹkan ni lẹ́gbòfin ẹ̀fọn pa. Bẹ́ẹ̀ tó jẹ́ pé ó rojú tó jẹ́ ọ̀lẹ nínú ẹ̀mí tí ò gbẹ́gbẹ́ ayé rẹ̀ jìn, tó bá gbẹ́ o lè gbẹ́ gbòǹgbò ẹ̀gún jáde, o lè gbẹ́ èkúta kó lè sàkúrò ilẹ̀, o lè clear ilẹ̀ tó fi ní gbèsè ojú ọ̀nà. Àwọn àpẹẹrẹ Bíbélì fi hàn pé ìgbé ayé tí ó jìn ní àwọn ìgbé ayé ilẹ̀ tí a ṣàlàyé nínú Mátíù 13 yẹn láti ẹsẹ̀ kẹjọ. Ìwé mọ́ sọ ní Psalm 34 verses 8, Psalm 34 verses 8, ó ní tọ́wò kó o sì rí pé rere l'Olúwa. Àwọn tó máa tọ́wò sáà ti tọ́gbé ayé mi máa wò, sáà ti tọ́ ìjìnlẹ̀ máa wò, atọ́ ìjìnlẹ̀ ìfẹ́ rẹ̀ wò. Sọ nítorí náà tí a bá máa jẹ nínú ẹ̀mí àti ìgbé ayé tí ó jẹ́ tí ó jẹ méjèèjì la ṣàlàyé nínú Bíbélì. Àpẹẹrẹ ọ̀kan rẹ̀ nínú àdùn Mátíù 7 láti 24, Matthew chapter 7 verse 24. Ó sọ nípa àwọn méjì ń kọ́lé, oríṣi ilé méjì àti oríṣi àwọn àkọ́lé méjì, ẹnìkan lórí àpáta ẹnìkan lórí iyanrìn. Gẹ́gẹ́ bí a ti sọ fún atẹ́ tó fẹ́ kọ́lé sórí àpáta nísìnyí yóò take time gidi torí yóò kọ́kọ́ fọ́ àpáta, kì í ṣe ọjọ́ kan ló fi fọ́, kó torí pé yóò fọ́ àpáta iṣẹ́ gidi ni. Ó lè lọ ní àpáta gan láti tó ilé rẹ̀ torí pé ilé tí wọ́n fà àpáta kọ́ bí wọ́n bá yìn níbọn ìbọn ò lè wọlé. Bẹ́ẹ̀ ilé tá kan kọ́ sórí iyanrìn, òyìn lè fọwọ́ wá rí iyanrìn gan, èlé tí òkun ní ìsìn ìyẹn lè fọwọ́ gbẹ́lẹ̀ tí ó kún mi. So bí jì bá sì dé náà bí ó ti rọrùn láti gbẹ̀hùn bẹ́ẹ̀ náà ló rọrùn láti gbà lọ. Iná, ìjì, àgbàrá yóò dán gbogbo àwọn nǹkan yìí wò. Bẹ́ẹ̀ ni gbé ayé ẹ̀mí wa nínú Kristi táwọn nǹkan wọ̀nyí ń dán wò. Iná ń dán wò, ìjì ń dán wò, iná ń dán wò, ìjì ń dán wò, afẹ́fẹ́ ń dán wò. Ṣùgbọ́n ṣé yóò dúró? Só tiẹ̀ ti dúró? Ẹja ká òpá tó padà sẹ́yìn lónìí. Àwọn náà lè wọ ọ̀pọ̀lọpọ̀ tí a rí láyìíká wa tí wọ́n wà nínú Kristi tẹ́lẹ̀ tó fi dórí àwọn tí ń bẹ gbére pẹpẹ níbo náà wà wọn lónìí yìí. Nígbà tí ìjì dé wọn lè dúró, níbo la kọ́lé wa sí, irúlé wo la ń ṣe ń kọ́. Tó nítorí náà bí abajẹ́ tí ó máa ń ṣàṣàrò bí Ísákì, nígbà sásìkì lọ́wọ́ gbé àwòbọ̀ àbá wọn bá títí ń ṣàṣàrò ni. Tá a jẹ́ni tí ó ní ìsára ní bí ọmọ ogun Kristi, tá a jẹ́ aládùúrà bíi Dáfídì, tá a sì jẹ́ ẹni tó para rẹ̀ bíi Jósẹ́fù, tá a jẹ́ ẹni tó ń wà lójú fò bíi Gídíọ́nì. Nǹkan tí ó pè wá gidi ni o. Tó gbé ayé tí a bá sì gbẹ́jìn a lè bọ́ lọ́wọ́ ẹ̀mí ẹ̀kẹ́ wòlíì torí pé àwọn náà ń wòlíì náà fún ọ, àwọn náà ló pè kí wọn gbàdúrà fún ọ. Tako àdúrà gbà fún àbí ríran fún síra ẹni. Bẹ́ẹ̀ àwọn tọ́lọ́ ń fún ní ẹ̀bùn yẹn ọ̀tọ̀ ó wà lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ pọ́sàn kankan bẹ tó gbọ́dọ̀ fúnra ara rẹ̀, pọ́sàn kankan bẹ tó gbọ́dọ̀ lóye fúnra ara rẹ̀, pọ́sàn kankan bẹ tó gbọ́dọ̀ mọ̀ fún ara rẹ̀ nínú Kristi. Kó tó di pé bóyá àwọn tó bá gbàgbọ́ nínú wọn gẹ́gẹ́ bàbá rẹ̀ nínú Olúwa, ìyá nínú Olúwa tó ní àdúrà wọn àti ìran látọ̀dọ̀ wọn láti fún confirmation àwọn kankan. Bẹ́ẹ̀ gbogbo ìran pátá ọ̀dọ̀ wọn náà ni, owó àdúrà pátá ọ̀dọ̀ wọn náà ni. A ò lè bọ́ lọ́wọ́ ẹ̀mí èṣù, o lè bọ́ lọ́wọ́ ẹ̀mí àìmọ́, o lè bọ́ lọ́wọ́ àwọn tí ń jí ògo gbà, tí ń pààrọ̀ ògo, tí ń pààrọ̀ àyànmọ́ lè tá à ń rí lórí gbogbo ayé lónìí yìí. Kọ́lọ́kùnrin kankan lọ́wọ́ kí a lè jinlẹ̀ nínú ẹ̀mí bí a ti ń mọmi ẹ̀mí lójoojúmọ́. Ọ̀rọ̀ Kristi ó tó fún wa lórúkọ Jésù làwà. Ohun wòlíì kò tàjẹ́ máa lẹ̀ ń gbọ́. Àwọn àdírẹ́sì wa náà lẹ̀ ń rí yẹn. Tá a pàdé ní wákàtí mi, ire o.